Àbísọ́lá ni wọ́n máa ń pè ó, Àbísọ́lá àtòkè gbogójì ọdún. Àbísọ́lá favour the concept alága ni ó, Àbísọ́lá àánú Olúwa kò láyé rẹ̀. Àbísọ́lá rejoice today. Congratulations, 40 looks good on you. Ọdún bá ti dé ìgbèrègùn àbáwọ̀ tuntun wálé ayé o. Ẹ̀rí òyìnbó dùn tiẹ̀ nù afárá. Ejò ló mọ tiẹ̀ lápá, èkó ló mọ tiẹ̀ lárẹ̀rẹ̀. Ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún o. Ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún àti máa ṣọdún rẹ̀. Àbísọ́lá mọ́dún rẹ̀ lọ́dún o. Àánú Olúwa pọ̀, àánú lórí gbà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àbá ọdún pẹ́. Àtòkè kí gbogbo ayé máa kẹ́ ọ́. Àní kó máa gẹ ọ́. Onídé ni ẹsẹ̀ lọ́lá Ọlọ́run. Favour the concept alága ni mò ń ké sí ọ́. Ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ àsọgbà yìí ní tirẹ̀ nígbà gbogbo. Òkú ayọ̀, òkú àjọ̀dún orí kádùn ọ́. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ àdáni wáyé. Ọgbọ́n bí olúgbọ́gbọ́ ti gbọ́. Mo ní kó ọgbọ́n bí olúgbọ́gbọ́ ti rí gbò. Kó ọgbọ́n bí àwọn àgbàkan tó fọmọ owó ṣọ́ọ̀dì ọ̀run lọ́jọ́ ọjọ́ sí. Tó ń wáyọ̀ tó ń wá jòkìní. Àníwọ̀n tó ṣọdún òní ló tún ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ìdẹ̀ra. Àtọ́kẹ́ ilé ti ìyá o. Ó yá ní sọ́nílù Àkẹ́ níbi tá a ti gbé bí ọlọ́mọ. Ará Àkẹ́ máa jó méjì. Àjọgbẹ́rú máa jó gbẹ̀kan. Torẹ́rú ní sinmi, ẹ̀kan kì í sìnìyàn. Ìran bàbá rẹ̀ lọ́mọ lọ́kà mẹ́rìndínlógún. Ìwọ lọ́mọ eléré mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbẹ̀dú ọ̀rá. Ṣé yóò mọ̀ pé kájòjì ó máa fi rọ lákẹ́ o? A ní kò lè pẹja kó pẹja, kò lè parọ́ kó parọ́, kó pa ṣáàkì odò afárá dúdú o. Ìkọ́kọ́ inú odò ni ò gbọ́dọ̀ pa nílé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọ́wọ́ erin mi lákẹ́ méjì o. Ìran bàbá rẹ̀ lọ́lọ́rìṣẹ́ tọ́lọ́wọ́ ní sójú ọ̀run. Èyí tó fọmọ kan kókó fi ta lè hàn. Ọmọ Àkẹ́ máa jó, ọmọ Àkẹ́ máa jó, ọmọ Àkẹ́ máa jó méjì. Mo ní o máa dá gànjọ́. Ayé Olúmídé Ògúnṣẹ̀yẹ Ọ̀ṣọ́dún nínú. Dandan ni kò ṣe mí ìsìláṣẹ́ àdáni wáyé. Ìwọ tó ṣogójì ọdún.